lẹ́sẹ̀ kò dẹ̀ lè dá inú ara ẹ̀ bọ́. kò lè dábọ́. ẹ̀dẹ̀ lógún wà nú ẹbí rẹ̀ ẹ̀dẹ̀ ń wọ ẹjọ́ fọ orí kógun. ẹ wá léèyàn kan ti rùrù láǹtí ẹ̀ òun ti gòkè odò ẹ̀dẹ̀ wá gòkè odò yẹn lẹ́dẹ̀ ń pè ló ní bàràǹdà ẹni ò ní nǹkan kan. wọ́n ló dìdàkudà ọ̀ tiẹ̀ pé ló ní bàràǹdà wọ́n ló dìdàkudà. ẹgbẹ́ báwo jagunmẹ̀ tó dín 91,000 ó ti wá máa ran olóògógóró lọ́wọ́ ó fẹ́ ara wọn ni. àbí ẹ náà báwo ni olè dúmọ̀ta ṣe máa ran ẹni tí ò jalè rí ló ṣe máa ràn lọ́wọ́. wọ́n ní kò jalè rí. ẹ̀yin tèmi Lizzy Anjorin ó tẹ̀síwájú láti máa dírágì àbúrò rẹ̀ ó ti tẹ̀síwájú láti máa dírágì rẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́rìn àwọn méjèèjì. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú láti gbọ́ nǹkan tí Lizzy sọ. kò jalè rí o ó kàn jọ ọmọ líle ni ẹ tí wàá jọ ọmọ líle. ẹ sà báwo lẹni tó ṣe lọ jalè ní Dùmàtà ló ṣe máa ran ẹni tí kò jalè rí lọ́wọ́. tí ò jalè rí oníbàràǹdà tí ò ní nǹkan kan. alákọ̀ọ́kẹ́ ní 2024 ó dọ̀dájú ní 2026. ọ̀dájú 2026. that is alákọ̀ọ́kẹ́ for 42 years ó di ọ̀dájú within 2 years. 2 years. oríkìtẹ́ ti ń pe ọ̀tá àwọn látàná tó ti ń pa mí lọ wọ́n ní oníbàràǹdà kò ní nǹkan kan kò dé mọ́ nǹkan kan kò mọ̀yàn kankan wọ́n wá lẹ tí ò dé mọ́ nǹkan kan tí ò mọ̀yàn kankan tí ò ní nǹkan kan kò lógo wọ́n ní ó ti wá ẹ̀bí wọ́n ló ti wá di olówó kò ṣiṣẹ́ di olówó owó yẹn kàn dé ni òjò yẹn kàn rọ̀ ni. ó ń sùn ni. gbogbo ẹsẹ̀ tí ń bọ̀ tó sọ̀rọ̀ lẹ́ ń bó sì sọ̀rọ̀ ẹ sì dọ́rẹ̀ ẹ sì mà kànkẹ́ ẹlẹ́dọ́rẹ̀ àkànkẹ́ ẹ̀dẹ̀ ń bọ́ tàá ẹ̀dẹ̀ ń fìsọ́ tó ẹ̀ fìsọ́ sí ayé máa le o. ó le bọ̀dá mi ó le. mo ṣe rí 2024 yẹn èmi rò pé bíi 2004 ni mo wá tó wò mo ní kí n máa ṣe 2004 2024. ẹ sà èyí tó tún ṣọ́ọ̀kì èmi èyí tó ṣọ́ọ̀kì èmi téèyàn bá tọ̀yàn for good 30 years or 37 years tẹ́ni yẹn bá dẹ̀ bímọ níbikíbi tẹ́ni yẹn wà ẹ ṣàdúrà fẹ́ni ẹ dẹ̀ sọ wípé kò sí mọ́ọ̀tì o mo ti gbé àpò ráìsì sílé o tẹ́ bá dé láti ìlú òyìnbó ẹ rí pé èmi ni mo tún ṣì ń fowó ránṣẹ́ lọ́jọ́ kẹrin tí mo bímọ. ẹ sà àṣàtijọ́ tí mo fowó ránṣẹ́ yẹn sà mo wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run l'Amẹ́ríkà o mo wà ní between life and death àṣàtijọ́ tí mo send owó sí o. àwọn tó ń gbowó bisikíìtì ibẹ̀ náà wà o. ẹ sà ẹ ó dàn sà ṣe mọ̀ wípé déètì tóun wá gbowó lọ́wọ́ mi déètì yẹn ni Fọlá náà lọ sunkún London Gistlover. ayé o akamara. the same date. If you don't get it you don't get it. ọ̀dájú 2024 Ọlọ́run 2026 ni àkànkẹ́ 2024 ọ̀dájú 2026 ẹni tí ò bá gbọ́n kò lè gbọ́n mọ́ láyé ẹni tí ò bá gbọ́n kò lè gbọ́n mọ́ láyé. ẹ wo alájà ọkọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ti fà àwọn gan ló yẹ ká máa ṣe sóògùn wá sí. irọ́ èmi kò play eléyìí torí pé bọ́n ṣe sọ wípé àyà Lizzy ó mọṣẹ́ ṣe ó wà hard working ó dẹ̀ wà discipline ó dà yí ẹ̀ mọṣẹ́ ṣe débi pé kò ráyè àti ṣaṣẹ́wó ìyẹn mo fẹ́ ká play nǹkan tó sọ ní. tó lè possible. nǹkan tó sọ ní. nǹkan tó sọ ní sá. ìyá Lizzy kan náà. ìsẹ́mi ìyá. ìyá tó kú sílé alálàpà ìyá tó ya wèrè. ìyá alálàpà ìyá tí ò jẹ mọ́ nǹkan kan tẹ́lẹ̀ ló wá ti di mo ṣiṣẹ́. àní nígbà méjì mú wọn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹlòmíì kan méjì nígbà tó rí ẹlòmíì kan ó wà ọ̀sán. ẹ sà tí mi ò bá gbé evidence láǹrẹ̀ yìí jáde ẹ rò wípé wọn ò fún lówó rí mi ẹ wo àwọn evidences tí mo ti gbé jáde lẹ́nu. ọ̀nà àṣà ló wà lẹ́yìn Yorùbá o ẹ máa bí tó lọ́wọ́. ẹ ṣe sà ẹ̀yin ará Facebook ṣe rí mẹ́sẹ̀gì láǹrẹ̀ yẹn ẹ ṣe kọ́lá sà ẹ ṣe sà ẹ̀yin ará Facebook mọ́mí Nurat Jimoh ṣe rí evidence mẹ́sẹ̀gì láǹrẹ̀ yẹn abẹ́ẹ̀rí àbí kí n rí show ẹ̀
torí pé mo ṣẹ̀ṣẹ̀ realize pé Facebook ti kú mi mọ̀ pé Facebook ti kú ṣe rí evidence yẹn mọ́ mi Nurat ẹ̀yin ará TikTok ẹ jẹ́ fi wọ̀nyí náà ẹ máa bọ̀ ẹ jẹ́ fi wọ̀nyí ó wà interesting gan it's getting interesting ẹ máa bọ̀ ọjọ́ tí Fọlá lọ sunkún tó lọ tọrọ bisikíìtì déètì yìí mo wà ní intensive care l'Amẹ́ríkà mo ṣẹ̀ṣẹ̀ ṣe CS wọ́n ṣẹ̀ṣẹ̀ dá mi padà mo wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹ wo déètì. rí pé nígbà tí mo bímọ ní May 1st kò pè mí kò text mi ó ṣẹ̀ṣẹ̀ wá pè mí ní rí pé nígbà tí mo bímọ ní May 1st kò pè mí kò text mi ó ṣẹ̀ṣẹ̀ wá pè mí ní May 5 ńgbà tó dẹ̀ pè mí ní May 5 ẹ wò cherry next thing kí lẹ rí tó ṣe ẹ wò ó tọrọ owó lẹ́yìn tó tọrọ owó tán ó ní Àkànkẹ́ I have seen the money yí ẹ̀ wò lẹ rí ṣe rí pé gbogbo bíbà àwọn dọ̀kásì tí ń ṣọdún èpè àwọn sọjí tí ń ṣọdún èpè wọ́n ti ń play voice Mr. Lawal ní gbogbo bí ṣe ti rí evidence rèé Àkànkẹ́ I have seen the money ó ti yé yín ń bọ̀ kí ni mo sọ fún bí náà facing sub okay ẹ wo nǹkan tí mo wá sọ fún ẹ wo nǹkan tí mo sọ fún ó ní Àkànkẹ́ I have seen the money I am on my way there now I will be calling you money I sent you some message maybe I will be able to engage some talks that doesn't add value to the issue ṣẹgbọ́ ó ní I have èmi ni mo dá lóhùn ní I sent you a message if you get number send it here please I'm facing some issues I won't be able to engage in some talks that doesn't add value to the issue on etiri ibi báyìí mo wà ní intensive care mo wà láàrin ikú àtìyè ní gbogbo bí báyìí but ṣe rí pé ó dúpẹ́ pé mo fún òun lówó ó dúpẹ́ pé mo fún òun lówó láàrin 3 láàrin 4 láàrin 5 láàrin 6 rèé tí n bá ẹ ti rí láàrin lélẹ̀ láàrin 6 láàrin 1 láàrin 2 láàrin 3 láàrin 4 láàrin 5 láàrin 6 rèé tí n bá gbé gbogbo messages apart from this is another one yeye thanks for yesterday ma Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò this is 2022 ṣé bóyá ń gbowó ṣé bóyá ń gbowó. ta ló pa Mohbad ẹ jẹ́ kí n fi hàn ẹ̀yin tí TikTok ẹ jẹ́ kí n wo ṣe pa ẹ̀yin náà pọ̀ ẹ jẹ́ kí n fi hàn yín.